àwọn oníṣòwò pàṣípààrọ̀ owó yìí ti rẹ́wọ̀n he o. èyí lohun tí wọ́n ṣe. ilé-ẹjọ́ gíga tìjọba àpapọ̀ kan tó fìkàlẹ̀ sílùú ìlọrin ti ṣolúìlú ìpínlẹ̀ kwara ti rán oníṣòwò pàṣípààrọ̀ owó mẹ́ta kan lẹ́wọ̀n lórí ẹ̀sùn ṣíṣiṣẹ́ láìní ìwé àṣẹ. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni mustapha idris, hasan bala àti ajayi ernest isaac tí wọ́n wá láti ìlú chikanda níjọba ìbílẹ̀ baruti ní ìpínlẹ̀ ọ̀hún. onídàájọ́ olùkáyọ̀dé ariwoola ti ilé-ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tìlú ìlọrin ló ṣe àgbékalẹ̀ ìdájọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. ẹ̀ka àjọ tó ń kọ̀rọ̀ojú síwá àjẹbánu tó wà nílùú ìlọrin ló wọ́ wọn lọ ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ọ̀tọ̀ọ̀tọ̀. ẹ̀sùn tí wọ́n kà sí idris lẹ́sẹ̀ ni pé nínú oṣù keje ọdún 2024 ó ṣe pàṣípààrọ̀ owó láìní ìwé àṣẹ látọ̀dọ̀ báńkì àpapọ̀ ilẹ̀ yìí ní ẹ̀sùn tó tako abala kẹtàdínlọ́gọ́ta ìwé òfin ilé ìfowópamọ́ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dún 2020 tó sì ní ìjìyà tó tọ́ lábẹ́ òfin. ẹ̀sùn tí wọ́n kà sí bàlá lẹ́sẹ̀ ni pé nínú oṣù keje ọdún 2024 òun náà ṣe pàṣípààrọ̀ owó láìní ìwé àṣẹ tó tọ́ èyí tó gbà lọ́wọ́ báńkì àpapọ̀ ilẹ̀ yìí tí ó sì ṣẹ̀ lábẹ́ òfin ilé ìfowópamọ́ tó tún ní ìjìyà tó tọ́, tí wọ́n sì ní àwọn jẹ̀bi àwọn ẹ̀sùn wọ̀nyí nígbà tí wọ́n ka àwọn ẹ̀sùn náà sí wọn létí. bákan náà ni agbèfọ́ba sẹ̀san-ọlá àti andrew akọjá ṣe àgbékalẹ̀ àwọn ẹ̀rí lọ́lọ́kan-ò-jọ̀kan àtàwọn owó tí wọ́n gbà lọ́wọ́ wọn lásìkò ìgbà tí wọ́n lọ́ọ́ fi gbòòrò òfin gbé wọn. onídàájọ́ ariwoola ní kí idris ṣiṣẹ́ ìlú fún wákàtí 250 láì fi ààyè sílẹ̀ fún sísan owó ìtanràn, tí ó sì tún pàṣẹ pé owó ẹgbẹ̀rún 23 sẹ́fà tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ àti owó ẹgbẹ̀rún 23 náírà tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ kó máa jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí, tí adájọ́ ní kí bàlá lọ sí ẹ̀wọ̀n oṣù 6 tàbí kí ó san owó ìtanràn ẹgbẹ̀rún 200 náírà. bákan náà ni ó tún pàṣẹ pé owó tó dín díẹ̀ ní ẹgbẹ̀rún 700 sẹ́fà àti owó tó dín díẹ̀ ní ẹgbẹ̀rún 700 náírà tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ kó máa jẹ́ ti ìjọba àpapọ̀, kí isaac lọ sí ẹ̀wọ̀n oṣù 6 tàbí kí ó san owó ìtanràn ẹgbẹ̀rún 500 náírà, kí owó dọ́là 31 tí wọ́n rí gbà lọ́wọ́ rẹ̀ sì máa jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí. shakirat arówólò nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́